wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, June 5 ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi dédé lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí lónírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, àwọ̀káwọ̀ tó bá ti wáyé láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí àbí ènìyàn kan sẹ́yìn, ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kó yanjú lọ́jọ́ tòní. Kẹ́yìn náà gbìyànjú láti náwó àlàáfíà, kí ẹ ṣàlàyé ọ̀rọ̀ pẹ̀lú clarity, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ẹ̀tọ́ sí èèyàn lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín lénìí dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ó ṣeéṣe kọ́jọ́ tòní rí bákan látàrí pé mood yín gan lè má dára. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí nǹkan kéékèèké kó tètè máa mú kára máa kan yín. Ẹ rí dájú pé ẹ wọlé lọ́jọ́ tòní láti fi sinmi, láti fi wòye sáwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká yín. Ó dára tẹ́ bá wà lẹ́yìn nìkan, ìyẹn máa tún jẹ́ kí ìgboyà tún wà fún yín, á sì jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ rí dájú pé wà positive, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ sì relax. Ẹ rántí pé ọ̀la tún jọjọ́ mìíràn tó ṣe ipò tún lè dára ju òní lọ. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, lè ní ẹ máa wà adventurous, bí ìgbà pé kẹ́ jáde, bí ìgbà pé kẹ́ rìnrìn àjò ló máa rí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀, lè lọ bí àwọn ọ̀rẹ́ wẹ̀, lè lọ bá alásùnmọ́ wò, ẹ lè wà pẹ̀lú mọ̀lẹ́bí, ẹ ṣàṣà àwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, tájẹ́ kára yín yá gágá dáadáa. Ó dára kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ yín. Lénìí kò dára kẹ́ wá dá sọ́rọ̀ tí wọ́n wà pé yín tí àbí tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe lọ́jọ́ tòní kẹ́ fẹ́ ṣe nǹkan tó máa tayọ, tó máa dáyàtọ̀ gédégbé sí tàwọn ènìyàn, látàrí pé ẹ máa bẹ̀rẹ̀ sí ní ronú jinlẹ̀ nípa nǹkan tuntun wo lẹ tún lè ṣe tí ilé ayé yín á tún fi dára. Àwọn kan lẹ tún lè máa gbéṣe lójoojúmọ́ tí á tún ràn ìgbésí ayé yín lọ́wọ́. Ó dára kí ẹ jáde lọ, ó dára kí ẹ wà pẹ̀lú àwọn olólùfẹ́ yín láti jọ gbafẹ́, láti jọ dunnú papọ̀. Lọ́jọ́ tòní àwọn àìdíà tó bá ti jẹ́ pẹ̀ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò fi bẹ́ẹ̀ wọ́ọ̀kì fún yẹn, olè gba sẹ́gbẹ́ kan kí ẹ olè bẹ̀rẹ̀ sí ní lo àìdíà tuntun lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ìyẹn á ràn yín lọ́wọ́ dáadáa lénìí. Ẹ ṣòtítọ́, ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeéṣe káwọn kùdìẹ̀kudiẹ̀ kan wáyé lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ó dàbí ìgbà pé láwùjọ àwọn tó súnmọ́ yín ni àwọn kùdìẹ̀kudiẹ̀ náà ti fẹ́ wáyé, ṣùgbọ́n ọpọlọ pípé báyìí lẹ máa lò láti rí dájú pé mórí bọ́ ń bẹ̀. Ó ṣeéṣe káwọn kan tó fẹ́ ṣẹlẹ̀ lénìí kó má wulẹ̀ jẹ́ fọ́ọ̀tì yín rárá, ṣùgbọ́n ó ṣeéṣe pé ẹ̀yin gangan ló máa fẹ́ dá blame náà lọ lórí, tàbí ẹ̀yin ló máa fẹ́ dá lẹ́bi. Ṣùgbọ́n ẹ ṣáà rí dájú pé ẹ fi ọ̀rọ̀ ara yín, ọ̀rọ̀ ẹnu àtọpọlọ pípé kẹ́ fi clear ara yín lọ́jọ́ tòní. Ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà. Ẹ má báyàn jẹ́, ẹ má báyàn fáfáǹfà. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, a ṣe ń bí ìgbà pé kí ẹ rìn ènìyàn kan tó dàgbà púpọ̀ nínú ilé yín, a ṣe ń bí ìgbà pé kí ẹ ràn wọ́n lọ́wọ́ lọ́jọ́ tòní. Ó dára kí ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú wọn, pàápàá tẹ́ bá nípa láti ṣèrànwọ́ fún wọn, kẹ́ take care wọn, kẹ́ ṣe dáadáa tí wọ́n lénìí. Ó dára púpọ̀
látàrí pé àwọn gan fúnra wọn máa enjoy company yín léni. ẹ má sùn láì tọ́nà sùn, ẹ má wàṣọ dúdú béèrè mọ̀ látòkè délẹ̀, ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ ẹ má rí mi fín Libra. Ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lè ní ẹ máa wà highly spiritual. Ọjọ́ tòní dára láti create àkókò díẹ̀ láti fi ṣe prayer. Èní sì dára láti ṣe any spiritual activity tó bá wù yín láti ṣe. Ìyẹn á bí ìdùnnú fún yín láti inú ọkàn wá. Gbogbo nǹkan tẹ́ bá sì ṣe lè ní adétẹ́wọ́gbà. Ẹ má rìnrìn òru lọ́jọ́ tòní kò dára. Ẹ wà positive, ẹ má wàṣọ dúdú rárá. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pàṣírí kọ̀ọ̀kan yín mọ́lẹ̀ ní pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio. Ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ tẹ́ ń gbà lérò fún dáadáa ẹ láǹfààní láti jẹ́ kó wá sí ìmúṣẹ lọ́jọ́ tòní látàrí pé wà capable láti ṣàṣeyọrí lórí ohunkóhun lénìí. Ẹ ṣàrídájú pé ẹ tẹpá mọ́ṣẹ́. Àwọn nǹkan tí ẹ ti ń plan látijọ́ mẹ́ta ẹ wulẹ̀ fókọ̀sì lé lórí lọ́jọ́ tòní ẹ máa ṣàṣeyọrí. Ọjọ́ tòní dára láti wà pẹ̀lú olólùfẹ́ yín náà pẹ̀lú látàrí pé ìbáṣepọ̀ yín àti wọ́n máa dánmọ́rán dáadáa lénìí. Ó ṣeé ṣe kí ènìyàn kan wọnú gbèsè ayé yín lọ́jọ́ tòní tí wọ́n á sì wá fi ayọ̀ àti ìdùnnú tí wọ́n á kó wọnú gbèsè ayé yín. Kódà ọ̀rẹ́ àti màlẹ́bí wọ́n á dúró tì yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ kí ẹ sì ṣe àwọn kan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún lénìí pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius. Ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 lẹ́ni ẹ máa wà ambitious, ẹ máa wà competitive. Lọ́jọ́ tòní kẹ́ gbájúmọ́ṣẹ́ kí ẹ sì fọkàn sí ohunkóhun tí ẹ bá ń ṣe. Iṣu èyíkéyìí tó bá wà láàyè iṣẹ́ kẹ́ rí dájú pé ẹ yanjú rẹ̀ pátápátá. Lẹ́ni ó dára kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́wọ́ ìrọ̀lẹ́. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wà determine lẹ́ni dára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruko Capricorn. Ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé kẹ́ ẹ lọ àkókò àti ìgbà lẹ́yìn nìkan kẹ́ bára yín sọ̀rọ̀ kẹ́ bára yín ní gbólóhùn lẹ́ni kẹ́ relax kẹ́ enjoy ara yín ẹ rẹra yín lẹ̀ ẹ láǹfààní láti gbájúmọ́ àwọn nǹkan tuntun tí ẹ̀ ń gbà lérò fún gbèsè ayé yín láti ṣàṣeyọrí lé lórí. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 10 lọ́sàn sí aago 1 kọjá ìṣẹ́jú 10 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius. Ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ẹ rí dájú pé ẹ mójútó àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó lọ́jọ́ tòní. Ẹ báláǹsì gbogbo nǹkan kíkan tẹ́ bá fẹ́ mójútó. Ẹ ṣe nǹkan yín létòlétò kíkan má fi síbì kan ju bìkan lọ. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín lénìí. Ẹ free mind yín, ẹ wà positive. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn pátá lọ́jọ́ tòní. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces. Ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 kẹ̀kẹ́ sára pẹ̀lú àwọn èèyàn tó rọ̀gbà yín ká lénìí látàrí pé ọ̀pọ̀ wọn ó ṣeéṣe kí wọ́n tutọ́ funfun jáde kí wọ́n foró dúdú sínú kẹ̀kẹ́ sára dáadáa. Ó ṣeéṣe kó ṣe pé láàyè iṣẹ́ àwọn tó jẹ́ kọ̀líìgì yín kí wọ́n máa lára yín bákan tàbí kí wọ́n máa jowó yín. Kódà ó ṣeéṣe kí wọ́n tún fẹ́ tẹ̀kì kírẹ́dìtì lórí iṣẹ́ tó ṣe é pẹ̀yìn fúnra lára yín lẹ ṣe lọ́jọ́ tòní. Tẹ́ bá mórí bọ́ lórí gbogbo yẹn láàyè iṣẹ́ tẹ́ bá délé ẹ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín láti wà ní ìdùnnú àtayọ̀. Ẹ má gbé ọ̀rọ̀ iṣẹ́ wá sí ilé rárá kó má bàa mòdù wọn jẹ́ nílé o. Kẹ̀kẹ́ sára pẹ̀lú ojú àánú lọ́jọ́ tòní. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí dára. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí.
lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.